ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lu òfin gbogbo. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mà ti buwọ́lu òfin pé gbogbo ogúnjọ́ oṣù kẹjọ ni wọ́n máa ṣe àyájọ́ ìṣẹ̀ṣe láìyẹ̀. Bí ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe ń wáyé lánàá ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2026, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé òun ti ṣòfin o tí yóò ṣe ayẹyẹ náà di ohun tí yóò máa wáyé lọ́dọọdún láìyẹ̀ ní gbogbo ogúnjọ́ oṣù kẹjọ. Kọmíṣánná fún ètò ìgbafẹ́ àti àṣà nípínlẹ̀ Ọ̀yọ́ Wàsíù Ọlátúbọ̀sún ló fìdí èyí múlẹ̀ fáwọn akọ̀ròyìn níbi ayẹyẹ náà tó wáyé ní pápá ìṣeré Àdámọ̀sìngbà nílùú Ìbàdàn. Ó ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi òǹtẹ̀ lù ó láti máa ya gbogbo ogúnjọ́ oṣù kẹjọ sọ́tọ̀ fáwọn ẹlẹ́sìn àbáláyé káwọn náà lè mọ̀ pé wọ́n ṣe pàtàkì láwùjọ. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ìgbafẹ́ àti àṣà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣe wí, ó ní gómìnà Ṣèyí Mákindé ti buwọ́lu àbádòfin náà lẹ́yìn tó ti gba ilé ìgbìmọ̀ asòfin kọjá. Èyí ló ní yóò tún fi àyájọ́ ọdún ìṣẹ̀ṣe múlẹ̀ ṣinṣinṣin nípínlẹ̀ Ọ̀yọ́. Ọlátúbọ̀sún ní àyájọ́ náà yóò tún fìdí ẹwà àṣà àti ìṣe Yorùbá múlẹ̀ sí i kí ẹ̀sìn àbáláyé má bàa parun ló sì wà fún gẹ́gẹ́ bó ṣe wí o. Ó fi kún un pé bí ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé ṣe ń tẹnu bepo lọ lọ́wọ́ yìí, àwọn ìjọba tó bá ń dé lẹ́yìn rẹ̀ náà yóò lè máa tẹ̀síwájú nínú àbá ọdún ìṣẹ̀ṣe tó buwọ́lù yìí o. Nínú ọ̀rọ̀ gbajúmọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ kan níbi ayẹyẹ ọdún náà, ìyẹn ọ̀mọ̀wé Fáyẹmí Ifákáyọ̀dé, ó ní ìjọba àpapọ̀ ní láti dá ẹ̀sìn àbáláyé máa. Ọ̀mọ̀wé Fáyẹmí sọ pé nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè yìí ni òfin dá máa. Ó ní ṣùgbọ́n ó ti ní láàánú pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Ìsìláàmù nìkan ní ìjọba fàyè gbà jù tí wọ́n sì dá ayẹyẹ ẹ̀sìn náà sílẹ̀ lágbàáyé. Ní gbogbo ibi tí ìjọba àpapọ̀ bá ti ń ṣe ètò kan tàbí òmíì, àdúrà nílànà Kìrìsìtẹ́nì àti ti Mùsùlùmí nìkan òun ni wọ́n máa ń gbà, wọn kì í fẹ́ ti ìṣẹ̀ṣe. Àwọn adarí ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí máa ń ṣe bíi pé àwọn nìkan ni àwọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí kò sì rí bẹ́ẹ̀ rárá o. Bẹ́ẹ̀ ni ọ̀mọ̀wé Ifákáyọ̀dé wí, ó ní ìṣẹ̀ṣe kì í ṣe nǹkan àmì bí kò ṣe ṣíṣe nǹkan nílànà ìgbà ìwáṣẹ̀ nígbà tí wọ́n ṣẹ̀dá ìran Yorùbá. Ifákáyọ̀dé sọ pé ìgbà díẹ̀ ló kù tí ẹ̀sìn ìṣẹ̀ṣe yóò fi dúró ní ààyè tó yẹ nítorí àwọn tí ń gbé lárugẹ jùlọ o. Àwọn ẹgbẹ́ oníṣàngó, eléégún àti ẹgbẹ́ míì lè kórajọ síbi ayẹyẹ ti ọdún yìí láti fi ẹwà àti àṣà tòun ti ẹ̀sìn wọn hàn o. Lára àwọn orí adé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó péjọ síbi ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n rán aṣojú wá, Elérùwà ti ìlú Èrúwà, Àṣẹ̀yìn ti ìlú Ìṣẹ́yìn àti àwọn baálẹ̀ láti ọ̀pọ̀ agbègbè nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.